òòṣà owó bàbá dámì jẹ́ kó mọ̀ Ìgbòho òòṣà owó bàbá dámì jẹ́ kó mọ̀. Ọmọ Yorùbá bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà àti bàbá wa emeritus merited intelligent professor Adébánjí Akíntóyè. Ọmọ Yorùbá bàbá wa olóyè Sunday Ìgbòho tún ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Mi ò fẹ́ sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ but ọlá pé àwọn news platform kan ti sọ tó bá jẹ́ wà láwọn kan sọ ẹ̀ máa ní wọ́n là ń pa ṣèbẹ́ ní fídíò tó ń ṣò yẹn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí olóyè Sunday Ìgbòho ti ṣe tó ba gbogbo ayé lẹ́rù. Wọn ọ̀dọ̀ ìṣẹ̀ṣẹ̀ máa ṣe ṣùgbọ́n eléyìí tí wọ́n tún ṣe yìí ṣé mi sọ fún yín mo ló lóyè Sunday Ìgbòho lọ́lọ́run fi iṣẹ́ yìí rán bàbá Akíntóyè àwọn lọ́lọ́run fi iṣẹ́ yìí rán àwọn méjèèjì lọ́lọ́run gbé dìde láti gbèjà wa ọmọ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ Yorùbá àtàwọn àgbààgbà Yorùbá kan tí wọ́n rí jẹ nídìí màdàrú àwọn àgbàlagbà alájẹfẹnunulẹ̀ àwọn àgbàlagbà àìjọbẹ̀rí tí ń jẹ́po sáyà nǹkan kan ṣẹlẹ̀ níjẹrin àná wá ní fáínà ẹ̀ ṣẹlẹ̀ tí bá níná ń jó lórí omi ẹni lọ kéwù ẹ̀ wá eléyìí tó lóyè Sunday Ìgbòho ṣe ó bà mí lẹ́rù ó bà mí lẹ́rù ṣùgbọ́n inú mi dùn ayọ̀ mi kún torí mo mọ̀ wípé wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe wọ́n dẹ̀ tún sì máa ṣe jù bẹ́ẹ̀ lọ gbogbo díjẹ tọlọ́run kí wá ni wọ́n ṣe. Ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ sí comment section wípé gbogbo ohun tí olóyè Sunday Ìgbòho bá ṣe àwa ọmọ Yorùbá la rán wọn. Ohun tí bàbá wa professor emeritus merited intelligent distinguished research professor Adébánjí Akíntóyè ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ́ pé àwa ọmọ Yorùbá la rán àwọn bàbá yìí níṣẹ́ tí bá níná ń jó lórí omi ẹni lọ kí wẹ̀wà mo fẹ́ ṣe ní kọ́mọ́kọ́mọ́. Lẹ́yìn bàbá wa tẹ máa ń sọ̀rọ̀ lórí dátà nǹkan I have to be very to make it short. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Fúlàní ajínigbé afẹ̀mí ẹni ṣòfò wọ́n ti ń fi Ondo state ilẹ̀ báyìí. Ẹ gbàgbọ́ láti bóyá bí ọ̀sẹ̀ bí méjì sí lóòótọ́ ọ̀rọ̀ Uromi Ẹdó ni gbogbo wa ń gbọ́ pé wọ́n pa Fúlàní wọ́n sì gbá wọ́n ṣàwo ní Ondo state gbogbo ara mọ bí àwọn Fúlàní ṣe ń pa wọ́n lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ǹjẹ́ mo tó lóyè Sunday Ìgbòho ṣe lẹ́nu ìjẹta sánà kábíyèsí Elédùmarè àwọn àgbààgbà ìlú Oǹdó wọ́n gbéra wọ́n pè mí mo ní ẹ̀mọ́ kébì ò lágbára wọ́n ní àwọn mọ́ pé kíkọ̀ jọ kí n bá wọn kí n gbéṣẹ́ àwọn dọ́dọ̀ bàbá wa olóyè Sunday Ìgbòho kí n jọ kí n bá wọn sunkún sólóyè lọ́rùn. Mo ní èmi ò sọ pé mi ní sọ fún wọn ṣùgbọ́n ní láti ṣe fídíò evidence pẹ̀yìn lẹ́ni kọ́ wá sí Oǹdó kábíyèsí Elédùmarè wọ́n dẹ̀ ṣe fídíò mo fún bàbá wa olóyè Sunday Ìgbòho bàbá àwọn ènìyàn yìí wọ́n sunkún wọ́n náà nìkan lè gba àwọn wọ́n náà nìkan ni Ọlọ́run lè lò fáwọn ẹ̀yin nìkan ni àwọn lè pè tẹ́ẹ̀nì béèrè 20 billion tẹ́ẹ̀nì béèrè 1 trillion tẹ́ẹ̀nì béèrè 500 billion tẹ́ẹ̀nì béèrè 900 billion tẹ́ẹ̀nì béèrè 10 billion ọ̀nà ìnìkan ẹ̀yin lọ́lọ́run wọn tẹ̀lé ṣe. Bàbá wọn lè Sunday Ìgbòho wá sọ kí bàbá ṣe nígbàgbọ́ nínú Ọlọ́run àwọn ọba yẹn ọtó mẹ́wàá ọ̀nà àwọn nígbàgbọ́ òkè bàbá wọn lè Sunday Ìgbòho dẹ̀ sọ fún wọn wípé kí bàbá yẹn lọ láago yíká gbogbo ìlú pé
ẹ̀yin Fúlàní o, olóyè Sunday Igboho ní kẹ́ fi gbogbo ìlú wa sílẹ̀ ó kẹ́yẹ pa wá mọ́ o. Nígbà tí bàbá mi olóyè Sunday Igboho sọ̀rọ̀ yẹn, àmọ́ wọ́n báyìí pé bàbá pé wo tún lélẹ̀. Ẹ dẹ̀ mọ̀ alára ni bàbá olóyè Sunday Igboho. Chief Sunday Igboho is a spiritual man tó yẹ pé nǹkan tó wù kó máa ṣe ó máa ṣe. Nǹkan tí wọ́n gbọ́n ní sọ fún bí wọ́n jọ kọ́ ṣe fún ẹ ọ máa ṣe fún ẹ kọjá abẹ. Bàbá kọ́ nìkan lágbo lásán. Káwọn bá yẹn ní pé ẹni tó bá wà láyé ló máa ń lágbo pé wọ́n tún lè ṣe kí wọ́n lè sọ olóyè Sunday Igboho ni ṣèbẹ́lẹ́ nígbàgbọ́ nu Ọlọ́run ẹ̀dẹ̀ pọ̀pọ̀ Ọlọ́run ló gbé mi dìde then ẹ lọ lágbo pé ẹ̀yin Fúlàní tẹ̀ ń pa wá o olóyè Sunday Igboho ní kẹfì lúlẹ̀ wọ́n tẹ̀ ní kó sọ pé àwọn ń bọ̀ gan. Wẹ́ ṣe mọ̀ àwọn bàbá yẹn dẹ̀ mọ èèyàn tó lóyè Sunday Igboho jẹ́ wọ́n mọ̀ pé atato iyọ̀ ọ̀dùn wọ́n mọ̀ pé ládéládé ládé Aláàfin ò ládé adé aládìkún la gbàfà láàfin ọmọpọ̀ ọmọ aládìkún ò ní sọ̀rọ̀ kó má mú iṣẹ́ láéláé olóyè Sunday Igboho ní ṣe àdéhùn kan má mú iṣẹ́ ó wà nù kan tí wàá ìfi ń tẹ̀lé wọn tá a fi gbà fún wọn látàyé dọ̀hún ó wà nù dì tí àwa ìṣe rí wọn gẹ́gẹ́ bí olúwa wa gbogbo alágbọ́pọ̀ ní Jésù ń padà bọ̀ ọ ní tó bá dẹ̀ máa dé kò sẹ́ni tó máa mọ̀ kó òun ló dé. Olóyè Sunday Igboho gan iṣẹ́ tó ń ṣe nísìn kò yàtọ̀ síṣẹ́ tí Jésù Kristi ṣe nígbà tó wá sáyé ńgbà yẹn ó wá gbà àwọn èèyàn là. Ọ̀rọ̀ olóyè Sunday Igboho wà ní dàbí ti Mósè lágbára Ọlọ́run torí a gbọ́ pé Mósè ó kó wọn kúrò lóko ẹrú ṣùgbọ́n kò délẹ̀ lérí àwa máa délẹ̀ lérí olóyè Sunday Igboho á délẹ̀ lérí. Ọmọ ní bàbá tẹ́ bá ti lago tán ẹ sọ fún wọn pé mo ní tí wọn bá wá pé tí wọ́n bá tó bẹ́ẹ̀ wọ́n ní kó má bẹ̀ wọ́n pé olóyè gbágán kéèrè o àtònílé àtàlejò àtọmọdé àtàgbà ẹ jáde síta ẹ wá gbọ́ ohun tí à ń sọ o. Ọ̀nà àwọn aráàlú dẹ̀ jáde lọ́tún lósì. Àwọn bàbá ìdẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́ṣẹ́ olóyè Sunday Igboho fún wọn pé wọ́n ní gbogbo Fúlàní ajínigbé tó wà ní gbogbo ọ̀dárúkọ ní ìfẹ́ dárúkọ abúlé yẹn ṣe understand ní ìfẹ́ dárúkọ ẹ̀ náà àtàwọn aráàlú yẹn ọ̀dẹ̀ listing ìgbà tí alágbólagbó tó ní ọba wa Aláyélúwà àti bàbá wa Baálẹ̀ wọ́n ní ká sọ fún gbogbo ìlú mo fẹ́ jábọ̀ orúkọ ìlú yẹn Ondo State ní ṣùgbọ́n ìlú yẹn gan ní ìfẹ́ dárúkọ pépà gan ti gbé everywhere now pé wọ́n ní ká sọ fún yín pé olóyè Sunday Igboho ọmọ ọba Aláyélúwà ọmọ aládìkún májàsọ́lá ọmọjọmọlọ general actor gbogbo ilẹ̀ Yorùbá káfàtà ọ̀rìn kílẹ̀ mítìtì àrólé Odùduwà aláàánú mẹ̀kúnnù voice of the voiceless people. The defendant of the Yoruba nation. The mouthpiece of the Yoruba nation. That is our leader. Olúwa mi olóyè Sunday Igboho wọ́n ní kó sọ fún gbogbo Fúlàní tó wà ní gbogbo ìlú tó jẹ́ pájínigbé ni wọ́n yan bó tẹ̀ jẹ́ pé àfọ́gbó Fúlàní mọ́ but as a learned person and as a leader wọ́n ṣe gbọ́dọ̀ put ẹ̀ nìyẹn pé ẹ̀yin Fúlàní tẹ̀ ń jíyàn gbé ní abúlé ìsọ̀rí wọ́n ní kí gbogbo yín fi ìlú sílẹ̀ páwọn fún yín ní ìjọ́ méje. Mi ò rí wọlé yìí. Àwọn ọba ayé tí wá ṣe wọ́n ní tó ní káwọn alágbó sọ fún àwọn aráàlú wípé ìwọ tó bá tú rẹ́ǹtì ilé fún Fúlàní ó jíyàn gbé o kò jíyàn gbé o hàn kí n kọ́ sórí.
kẹ́ gbádùn mi ní sísà mi ẹ sọ̀rọ̀ kò ní bàjẹ́ fún yín láéláé, kò ní bàjẹ́ fún mi náà. Wọ́n ní kábíyèsí sọ wípé lálàkọ́kọ́ àwọn ò fẹ́ Fúlàní ajínigbé wọn ní gbogbo ìlú. Ọmọ àwọn olóyè Sunday Igboho ní káwọn sọ fún yín bẹ́ẹ̀. Àwọn tí wọ́n fẹ́ jẹ́ṣẹ́ ilé yìí fún yín tó jẹ́ṣẹ́ ẹlẹ́kejì. Ìwọ tó bá tún rẹ̀ǹtì ilé fún Haúsá ni o, Fúlàní ni o, Gbòròró ni o, wàá fi ìlú lẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjìyà. Ìwọ tó bá rẹ̀ǹtì oko tàbí ó lọ ta oko ààbò talẹ̀ fún Fúlàní, Haúsá tàbí Gbòròró ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. You will have yourself to blame. Alákọ̀ọ́kọ́ wọ́n á kọ́kọ́ fi owó ṣe ẹ nílùú, wọ́n wá wó ilé ẹ̀, ìrún ẹ̀ ò ní wọ ìlú yẹn mọ́. Wọ́n ṣàṣọ oríṣiríṣi ọ̀rọ̀ àfi bó ṣe dọ̀sán àná. Wọ́n wá pe olúwa mi padà, wọ́n ní bàbá ohun táwọn rí bá wọn lẹ́rù, ohun tẹ́ ní aṣẹ àti ṣe, ṣùgbọ́n àwọn wò pé ojú àwọn nìkan kọ́ ló máa rélé yìí. Àwọn bàbá yẹn látìgbà tí wọ́n ti sọ̀rọ̀ yẹn, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní make àwọn arrangement. Wọ́n wá àwọn tó jẹ́ IT experts tí wọ́n mọ̀ nípa technology. Wọ́n ní kó bẹ̀rẹ̀ sí ní fly drone ní gbogbo ní forest wọn nítorí yà mí lẹ́nu. Wọ́n fly drone yẹn, wọ́n wá hang the flag Yorùbá nation sórí ẹ̀. Wọ́n fly ẹ̀ wọ nígbó yẹn. Tẹ bá rí báwọn Fúlàní ṣe ń sá padà sílùú wọn, ẹ̀rọ ló ń bà mí. Tó bá dàbí rọ́, mo máa fi fídíò yẹn hàn yín. Nǹkan mẹ́ta ló gbé mi wá. Alákọ̀ọ́kọ́ sì lélẹ́yìí. Ẹ pin, ẹ jẹ́ kó dé gbogbo ibi tó yẹ kó dé. Ẹ jẹ́ kó dé ibi tí gbogbo ọmọ Yorùbá wà káàkiri àgbáláyé. Ta bá ń sọ fún yín pé olóyè Ìgbòho àti bàbá Akíntóyè àwọn Ọlọ́run wọn láti kó ọmọ Yorùbá kúrò lóko ẹrú. Ẹ má jà máa jiyàn ẹ̀. Gbogbo wa la mọ̀. Fúlàní kò gbọ́ pé olóyè wọn àwọn ọba àti ìjòyè ìlú wọ́n rán wọn sí wọn. Gbogbo Fúlàní dẹ̀ ń sáré kàbàkàbà. Tó bá dàbí ó yẹ wò. Ti rí fídíò yẹn, ṣe ti bá ń sáré kàbàkàbà. Ẹni tí ó mọ̀ Ìgbòho ló fi Ìgbòho ṣeré, ẹni tí ó mọ̀ wọn ló fi wọ́n ṣe. Kódà mo fẹ́ lé ní mi ìrú ẹ̀rí tí wàá rí kankan o. Nígbà tí olóyè Sunday Igboho ń pariwo fún wa ń gbà yẹn, ṣèbí àwọn ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wa àkọ́bí ara sí i. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo fẹ́ lè mo ní àǹfààní láti sọ fún gbogbo wa wípé almost not all, most of àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè mí sí tó ń rán mi sólóyè Sunday Igboho. Ìyẹn tún kọ́, torí pé everybody ti wá rí nísìnyí pé dájúdájú Ọlọ́run ló gbé bàbá yìí dìde náà tó bá ti kú tó bá ti kú chẹ́ẹ̀kẹ́ Ọlọ́run ló gbé wọn dìde. Can you imagine? Nígbà tí bàbá yẹn jẹ́ kọ́kọ́ sọ, ìgbà tí bàbá yẹn sọ ń gbà yẹn, ẹni wá ń rùn, ẹni wọn ló ń pa. Kódà wọ́n ṣe débi pé ẹ̀yìn kan tún dí pàápàá. Olórí burúkú Muhammadu Buhari
má ṣàǹfààní ó lórí láyà ó tún ní kó tún lọ pa wọ́n mọ́lé nítorí pé wọ́n ń gbèjè mi àti yín nígbà tí wọ́n wá ní kó lọ pa wọ́n mọ́lé tọ́lọ́run dẹ̀ ṣe tí wọ́n bá wọn nílé báyìí tọ́lọ́run dẹ̀ gbé bàbá yẹn tó gbé wọn kúrò láàrin wọn pẹ̀lẹ́jẹ̀ Jésù kó tó di pé àwọn olórí burúkú kan náà tún gbàbọ̀dé ní Kòtónú yìí tó fi náwó sí wọn ní airport gbogbo ayé ló gbọ́ lẹ́yìn tó mú ṣe Sunday Igboho pẹ̀lú ìyàwó wọn for more than 7 hours la gbọ́ pé wọ́n fi rí wọn mú mi ì lè go into details kó tó di pé wọ́n wá padà fún ara wọn. Ọ̀rọ̀ pọ̀ lẹ́sẹ̀ àbò ká sáré gbọ́rọ̀ yìí bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́rọ̀ yìí bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ nǹkan tí ṣe Sunday Igboho sọ tí mo fẹ́ pè yìí ní kẹbẹ̀ sí ní ṣe àmì ṣùgbọ́n gbogbo ẹ̀jẹ̀ wálé ní ìlú ọdún 2021 táyà máa kó gbọ́n láyé ìlú yóò sáré kẹ́yìn ayé. àṣẹ. wọ́n fi ẹ̀fẹ̀ gbẹ́rẹ́ tó àìsàn lẹ́nu ìlú iṣẹ́ ayé ìgbà àwọn ikú gbọ́n ní ọ̀pá àwọn ẹ̀jẹ̀ wálé ní ìlú rẹ̀ afẹ́fẹ́ lọ sórí ìlú náà ẹ̀rọ ìlú olùsí olùdáfún ẹ̀rọ sẹ́wọ̀n fúlàní wáyé lọ́wọ́ àárín àwọn ìgbà ẹ̀jẹ̀ wáyé lára gbàdàgbàdà lórí ìlú Buhari yẹn ọmọ tí Buhari bí yóò fọ ara ẹ̀ ní oṣù tó wà láyé ẹjọ́ kẹwàá Buhari Murtala Muhammadu Buhari former president of Nigeria ìjọba rẹ ìlú ọ̀rọ̀ pàmì tó ń sọ fún àwọn ọmọ wa kọ́míìtì ní rẹ̀ Buhari 2025 February àbí àdúrà gbàládùn àfọwọ́ Buhari àti gbogbo ẹ̀jẹ̀ wálé ní olùdó àti gbogbo ẹ̀ lóṣèlú tó ń lọ sí pé láti ìlú ìlọ láti ìdílé ìdílé ní jẹ́ ti bẹ́ẹ̀ bí ayé láyé. àṣẹ wà. ẹ mọ̀ fún ara yín Buhari gbogbo ọmọ tó bí nínú ayé rẹ̀ láì ọ̀rẹ́ mọ̀ sí wọn. àmì sí ní tó wá sí ọmọ tó bí ọmọ olùdó ìtọ́kọ̀ pa èyí tí náà òjijì ó dùn èyí tí ó dà mú àti èyí olóṣèlú ó yẹ ilé sọ́yà ọ̀tẹ̀ mọ̀ sí tó pé kò sí ní fẹ́sẹ̀ àmọ́ ẹ̀ fún mi nígbàdàn tẹ̀ wọ́n mú ọmọ òkè náà yìí àtẹ̀tẹ̀ sún mi tí wọ́n pè lórí ìlú ọ̀hún yẹn mo bẹ̀rẹ̀ sí ọ̀hún nílẹ̀ àti ọ̀rẹ́ mi tí mo sọ fún pé olóògùn yẹn o lọ́rọ̀ tí bá rẹ̀ ṣe wá tí mo fi ta ọ́ ẹ̀mí fi gbé mú mi lórí ìlú mo kẹ́ fi tán ẹ̀yìn bí mo ń lo olóògùn wọn fẹ́ àti olóògùn rẹ̀ wẹ́rẹ́ wá ti dè yìí olóògùn yìí ti fi pa olóògùn yẹn ní tọmọtọmọ ní kò yìí náà pa yìí mo parọ́ fún ẹ ní èmi ń lo olóògùn wọn kẹ́ parọ́ fún olóògùn rẹ̀ lóògùn ẹgbẹ́ mọ̀ ní abájọ èyí mo sì ní dá fún ìpè òòṣà ìdí òní nísìnyí àwọn bá pè ìdí òní nísìnyí àfikún. àmì bàbá ṣàdúrà ẹja ṣàmì àmì Jésù àṣẹ wà gbogbo àtọ àwíṣẹ àṣọwò bó ṣe máa rí nìyẹn ó ti rí bẹ́ẹ̀. wọ́n máa ń sọ fáwọn èèyàn pé ẹ mú ẹ kì í ẹ̀rọ bí òrẹ̀ wà kọ́ owó owó ṣùṣù òrẹ́ tó fẹ́ mú Ìgbòho ló fẹ́ lọ mú ẹni tó náà ń rán ẹni tó kọ́ náà ló ń lò lọ́wọ́lọ́wọ́ ẹni tó kọ́ òun ló ní ìgbà báyìí ẹni tí ìfẹ́ wà lọ́kàn gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé lórí lẹ́pẹ́ bàbá Tinubu ni bàbá Tinubu tí wọ́n ń wò báyìí lórí lẹ́pẹ́ wọ́n ni ọdún lẹ́pẹ́ bàbá Tinubu ni àkọ́bí ọmọ olódòdó fúnra ẹ̀ Jàgàbá náà mọ̀ pé ẹ mú ẹ kì ẹran bí ó yẹ kọ́ bàbá mọ̀ pé táwọn bá fẹ́ go after ṣe Sunday Igboho gbogbo ilẹ̀ Yorùbá ló máa dàrú gbogbo ilẹ̀ Yorùbá láwọn máa kọ́kọ́ mú bẹ́ẹ̀ ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n lè máa sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn fún ara wọn mọ̀ lọ́kàn ara wọn wípé ìjà tó lóye Sunday Igboho ń jà yìí ìjà tó tọ́ àti ìjà tó yẹ ni torí àwọn fún ara wọn gan ti sọ about 20 years ago tó bá tẹ̀ tó mọ̀ ló tó bẹ̀ tó láwọn ní báwọn bìlíìfù nínú wọn Nàìjíríà tó tọ́ ni bàbá Tinubu fún ara wọn náà ti fi ìgbà kan pè kí Nàìjíríà pín newspaper ẹ̀ sì wà dọ́là bàbá Tinubu náà wọ̀ pé àwọn kọ́ lọ máàkì rẹ́gísítà ń bẹ̀ òun làwa ṣe sọ fún pé kó má ẹ̀kọ́ ká wọn mọ́ bẹ́ẹ̀
torí àwọn Fúlàní tẹ̀ rí olórí burúkú ni wọ́n. òun mọ́ èso bọ̀ bá Tinubu pé ND tó bá fẹ́ fi power lẹ̀ kó jẹ́ pé ẹ fẹ́ hand over Yorùbá nation ni. ojoojúmọ́ làwọn Fúlàní ẹ fi ń sá sí bàbá Tinubu pé kọ́ tiẹ̀ gbé ìjọba lẹ̀ fáwọn tó bá lọ fún trip ṣòwò báwọn pé ilé tìmí wà tẹ́ pé tó bá fẹ́ lọ trip bẹ́ẹ̀ wọ́n á gbé ìjọba lẹ̀ fún vice tó bá dé máa gbà padà but ṣéṣẹ́ tí máa tí wọ́n wọ ẹ̀ ṣóṣe trust tó bá tí màá tó bá ṣe mistake gbàgbára fún declaration máa tẹ̀lé bẹ́ẹ̀ ni Ṣètìmá lórí toréjò tó wá lọ pa ejò áńgẹ́lì lejò ní ẹgbẹ̀jìgbẹ̀ Ṣètìmá ẹ̀gbọ́n ẹ̀ka newspaper tó jáde ní some years back ni Kàbírù Sókótó tó lọ ju àdó lóró síbi tí àwọn èèyàn ti ṣe ṣọ́ọ̀ṣì ìgbà tó máa mú a gbọ́ pé allegedly pé wọ́n sọ wípé inú ilé Ṣètìmá ni wọ́n sọ pé wọ́n ti mú inú ilé sitting governor Mẹ́tawálé náà ń kọ́ olórí burúkú àwọn Fúlàní wọn ò níran òun ló ṣe rí pẹ́ẹ́mí wọn ò jọ wọ́n lójú olórí burúkú àwọn Haúsá yẹn náà wá gbàbọ̀dè ó gbàbọ̀dè torí pé wọ́n fẹ̀sìn kó wọn lẹ́rù yẹn wọ́n gbàbọ̀dè torí pé wọ́n rí pé àwọn ò pọ̀ ọwọ́ wá nọ́mbà kọ́ lè máa rúlù Nàìjíríà látijọ́ tí láti bí àbí mo fẹ́ lè sọ pé for about láti 1914 for about 111 or 15 years ago Haúsá ò tí jẹ president Nàìjíríà rẹ̀ Fúlàní ló ń jẹ torí pé gbàbọ̀dè fún Yorùbá àti Ìgbò lọ́lọ́run ṣe ń fìyà jẹ yín ló ṣe jẹ́ pé àwọn tẹgbà láyè náà ẹ̀yin náà ló ń pa jù nípakúpa tó ń gbà sí fún yín tó jẹ́ wípé on a daily basis wọn ò lè ṣe kó má àtáàkì Haúsá community ó dẹ̀ mélòó tẹ gbọ́ pé wọ́n àtáàkì Fúlàní community ilẹ̀ Haúsá yìí kò lè ṣẹlẹ̀ ibi táwọn Haúsá ń gbé ó yàtọ̀ sí ibi táwọn Fúlàní wà kò dẹ̀ sí Haúsá tó bí aláìyá ẹ̀ kó débi táwọn Fúlàní yẹn wà ó dàbí ìgbà téèyàn bá débi tó ọ̀gá ẹ̀ wà ní bẹ́ẹ̀ mo sọ fún un táwọn Haúsá ò bá gbàbọ̀dè fún wa ni gbogbo wọn ṣẹlẹ̀ yóò lè ṣẹlẹ̀ torí pé wọ́n ṣàfẹ́ jẹ́ kó jáwọn làwọn pọ̀ jù ẹ wòye fígọ̀ tó máa ń fúnra wọn báwo ni èèyàn ṣe máa pọ̀ ní desert ju ibi tí ó kó wà òkè lọ orí yín àti àwọn bàbá yín ti bú tí ẹjọ́ ń tọra yín ẹ ò pẹ́ tó àwọn Yorùbá ló pọ̀ jù Nàìjíríà as a matter of fact Yorùbá ló pọ̀ jù báwo lèèyàn ṣe máa fi ilẹ̀ Yorùbá tó lọ́ràá tó ní wúrà tó ní fàdákà tó ní gbogbo ẹ̀ tó wà á wá lọ jókòó sí aginjù ọ́njì yìí ni local government míì táwọn òrèrè yìí pè ní local government bóyá ilé mẹ́ta báyìí wọ́n máa kó jọ ẹ̀wọ̀n ní local government kan ni wọ́n ẹ lọ sí ilẹ̀ Haúsá kí ẹ lọ wò kọ́ tí mò ń sọ yìí gbogbo local government tó wà ní state kan kò tó local government méjì lẹ́kọ̀ọ́ kò tó àdé most sure local government who is fooling you nǹkan ìdí ẹ̀hún sẹ́yìn bàbá wa kí tó bọ́ sí ìpele kẹta ẹ má gbàgbé àwọn equipment tí iṣẹ́ ta fẹ́ rà irú surveillance drone tí wọ́n fly lánàá ní ìlú kan ní Oǹdó tí wọ́n fi capture gbà wọn tó ń sá lọ yẹn àwa náà ní ìdíwọ́ rẹ̀ tó máa fò láìdé àbí 25 to 30,000 feet above the sea level kí ló fi ṣeré wo bó ṣe capture gbogbo bó ṣe sá lọ bá bẹ̀rẹ̀ rálì táwọn wí tó búrẹ́kẹ́ tán drone la máa fi transmit ẹ máa wò live and direct fóònù yìí máa pín sọ́nà mẹ́rin tàbí ọ̀nà mẹ́fà bí fòye ṣe wà ní last week yìí
ẹ bá wo Èkó, Ọ̀yọ́, Ògùn, Èkìtì, Oǹdó, Ọ̀ṣun, tó bá possible kẹ́ máa wo Kogi àti Kwara náà at the same time. Ṣọ̀gbọ́n apá bàtà apá jọ̀wọ̀jọ̀wọ̀ tiẹ̀ ẹ support Masbi TV. Mo sọ fún yín afẹ́ra gaming desktop tó jẹ́ tó ní high quality graphics card, professional recording camera Canon, mixer àtàwọn nǹkan pọ́pẹ́pẹ́ tá fẹ́ ra more than 8 million. Ẹ support Masbi TV, ẹ support wa, ẹ lè fún wa super sticker, ẹ lè fún wa super chat, kẹ́ lè support wa through bank account wa 021 41 68 704 021 41 68 704 GTB Williams Olúwatósìn ìdánù ló máa rí lórí ẹ̀. Fẹ́yìn tẹ́ bá fẹ́ wá gbòòpò lórí ọjà fún wa tàbí ẹ̀rọ observation kankan nu fídíò tá a ṣe tàbí Fúlàní ń pa èyí náà lóyún ẹ fẹ́ jẹ́ kí olóyè Sunday Igboho kọ́ba yín sọ̀rọ̀ ránṣẹ́ láti sọ̀rọ̀ àṣẹ kí wọ́n lè fi mí sílẹ̀. Bóyá ẹ fẹ́ rán wa sólóyè, ẹ fẹ́ rán wa sẹ́nibọ̀dì tàbí ẹ fẹ́ bèèrè fún ara mi sọ̀rọ̀, ẹ pè mí sórí +229 57 74 79 70 +229 57 74 79 70 WhatsApp only. Bí mo ṣe wá ní Nàìjíríà báyìí nọ́mbà tí mò ń lò Nàìjíríà bí mo ṣe wà Nàìjíríà 081 76 03 4216 081 76 03 4216. Bóyá ẹ fẹ́ fún wa ní information ní o, ẹ fẹ́ send receipt kan tẹ́ fi ránṣẹ́ sí wa ní o, ẹ send WhatsApp only ní. Ẹ bá pé àwọn nọ́mbà ìpè lọ a kò máa wọ machine tó wọ́n yá dẹ̀ máa jáǹdà kújà odò àdúrà kò ní gbọ́dọ̀ lẹ́wọ̀. Náà ká tó bọ́ sí ìpele kẹta ẹ̀rọ sáré dé ẹ̀ka ìpolówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólá Aba bitter tea yóò bá wà yáàjà. Ìṣòro ara ríro ń kọ́ láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447 42 45 27137 àbí àwọn Nigeria numbers yìí 080 33 19 4355 tàbí 080 26 5000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólá bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa. Láàólá bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì. Ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ bá kéré kó o lè kọ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ìwọ tó fẹ́ àdúdùn, ìwọ tó fẹ́ pẹ́ lórí ẹ̀ kó máa gorí ìyàwó ilé ẹ̀ kó máa lo ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá kó burúkú ni kò dáa. Àwọn ìyá wa kódà ọkùnrin mi ìbò kì í last to 5 minutes yẹn nǹkan burúkú ni. Ẹ pè láàólá bitter tea. Tó bá yẹn tó ní kidney problem, liver problem, arthritis, prostate cancer, any type of aromatic anything tó bá ń ṣe èèyàn tó jẹ́ àrùn ẹ mọ̀ pé apá ìtọ́jú lè ka. Ẹ pè láàólá bitter tea. They deliver all over the world. Tó bá ọ̀dà ọjà wọn láàrin ìjọ méjì ó máa débi tó wà odò àdúrà kò ní gbé ọ̀dàlẹ̀. Now a máa fi eléyìí lọ torí kí fídíò yìí máa gbójú. Ẹ má bínú pé mi kì í láti bẹ̀rẹ̀ ẹ̀yin ìyá àti bàbá wa káàkiri àgbáláyé ẹ ṣàforíjì fún mi ní tó bá ń dùn ni ó pọ̀ lọ́rọ̀ ẹni. Ẹ má gbàgbé o olóyè Sunday Igboho wọn ṣe ní àárín fún